nítorí rẹ̀ ní deputy director nursing service òkúrò ti fàṣẹ pé mi sórí aago ó ní Ògì Ayọ̀ dákun wá bá mi kẹ́ni bí ẹni èèyàn bí èèyàn tí ń ṣọjọ́ bí lónìí ó lọ nínú rẹ̀ ní ó léèyàn iyì ni ó lábí wà jẹ́jẹ́ ni ó pẹ̀lú ó láfún ni má wo bẹ́ẹ̀ ni ó lọ ti dàbí ọmọ ìyá fún òun ó wá ní mòun kí ọ dáadáa ilé ọmọ látó tójú ẹlẹ́gbọ̀n dolú ọmọ the greatest musician of our time ni mò ń ké sí ọmọ ìyá àti bàbá Adémọ́lá tó ti sùn nínú Olúwa kọ́lọ́run ó túbọ̀ máa bá wọn fọ̀rùn jẹ́wọ̀n Mariam Moniya chief nursing officer ti OAUTHC Ilé Ifẹ̀ máa dá gànjọ̀gànjọ̀ ọ̀gá rẹ̀ tímọ́tímọ́ ní kí ọ̀gá rẹ̀ ti ṣe mùlẹ́rẹ́ ní kí yẹ̀yẹ́ ẹgbẹ́ dúró gbogbo OAUTHC ní bá òdélé bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ Oǹdó ẹ̀gìn ọmọ Àwórì túrírọ èjì ní yàrá ìlágbẹ̀ẹ́dẹ Oǹdó ọmọ arẹ́yìn jàjà Ògùn Oǹdó bẹ́bẹ́lẹ́ yìí ò ní jàjà mọ́ ọ̀jàjà làwọn máa pè yín bó bá dọ̀la Oǹdó mẹ́ta ìlà mẹ́ta ni Oǹdó mẹ́fà ìlà mẹ́fà ni Oǹdó ẹ̀gìn ọmọ ẹ̀jì mọ̀ọ́gùn èjì ní yàrá ìlágbẹ̀ẹ́dẹ ọmọ Àwórì túrírọ alágbẹ̀dẹ kan ò jẹ́ tọwọ́ gbowó lọ́wọ́ bàbá tẹ̀yìn túrẹ́yìn lọ́mọ arókò rèlú Ìgbẹ́jà ọmọ rọ́wọ́rọ́wọ́ ọjọ́ alágbẹ̀dẹ ọba rọ́wọ́rọ́ tọlọ́pọ̀ tọlọ́gà ni yóò máa sọ lọ́nà oko ọmọ fínà ọjọ́ alágbẹ̀dẹ ọba rínáfí wọ́n ní èjì gbọ̀ngàn èjì gbàdá ilé ọmọ wọn nílùú Oǹdó ẹ̀gìn ọmọ Àwórì túrírọ máyọ̀ kó ṣọdún òní náà dandan ni kò ṣe mí sí lọ́lọ́ Ọlọ́run ìgbọ́ ìkẹjọ lẹ́sẹ̀ àyùnlọ àyùbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀gbẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ìpẹ̀tẹ́lẹ̀ rẹ̀ ò ní bára yẹnu orí rẹ̀ ò ní múró onírọ̀gùn àkáwọ́ lérí jọ̀sẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run ó máa bẹ irọ́ bẹ níbẹ̀ ṣu àtẹlẹsẹ̀ abẹ́nàwó ẹni bá ní o má bọ́ nìkan ni wò ó nídé bá lé lọ́lọ́ Ọlọ́run ọba iṣẹ́ rẹ̀ ò wá nídìí iṣẹ́ o iṣẹ́ rẹ̀ ò nídìí iṣẹ́ ẹni ẹlẹ́ni ò ní